yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di tẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Olórí àwọn tó ń pèsè owó fún ẹgbẹ agbésùnmọ̀mí ISWAP ní Nàìjíríà jọ̀wọ́ ara rẹ̀ fún ọmọ ogun. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti ṣe àṣeyọrí nínú ìgbìyànjú wọn láti kojú ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Èyí kò ṣẹ̀yìn bí ọ̀kan gbòógì lára àwọn tó ń ṣèrànwọ́ owó fún ẹgbẹ́ agbésùnmọ̀mí ISWAP ṣe jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ọmọ ogun Operation Adinkai. Nínú àtẹ̀jáde kan, iléeṣẹ́ ọmọ ogun sọ pé ìgbésẹ̀ afurasí náà ló ń wáyé lásìkò tí púpọ̀ àwọn agbésùnmọ̀mí bíi tirẹ̀ bẹ̀rẹ̀ sí ń jọ̀wọ́ ara wọn fún iléeṣẹ́ ọmọ ogun. Agbẹnusọ fún ẹ̀ka Theatre Command ọ̀gágun Muhammadu Goni sọ pé lẹ́nu lọ́lọ́ yìí nǹkan bí agbésùnmọ̀mí 54 àti mọ̀lẹ́bí wọn ni wọ́n ti jọ̀wọ́ ara wọn fún àwọn ológun. Ó ní nǹkan bí aago 7 àárọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 25 oṣù keje ọdún 2026 yìí ni ọkùnrin náà jọ̀wọ́ ara rẹ̀ lójú ọ̀nà Ladari Jẹgarawa sí Tunokalia. Goni tẹ̀síwájú pé ìgbésẹ̀ rẹ̀ láti jọ̀wọ́ ara rẹ̀ kò ṣẹ̀yìn bí àwọn òṣìṣẹ́ Operation Adinkai ṣe ń kọlu ibùba agbésùnmọ̀mí tí wọ́n sì ń ju àdó olóró sí ọ̀dọ̀ wọn lóòrèkóòrè. Ọ̀gágun náà fi kún pé ìwádìí àwọn fi hàn pé ọkùnrin ọ̀hún ni olórí àwọn tó ń pèsè owó fún ikọ̀ agbésùnmọ̀mí ISWAP lágbègbè Jubilara. Afurasí náà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkùnrin 2 ni wọ́n jọ̀wọ́ ara wọn fún àwọn ológun. Lára àwọn ohun ìjà tí ológun gbà lọ́wọ́ wọn ni ìbọn AK-47 kan, ilé ọta ìbọn 4, ọta ìbọn 100 àti ẹyọ kan àti alùpùpù kan. Iléeṣẹ́ ọmọ ogun ni àwọn ti fi ọ̀rọ̀ wá afurasí náà lẹ́nu wò kó lè ran àwọn lọ́wọ́ lórí ìgbógun ti ìgbésùnmọ̀mí ní Nàìjíríà àti kí ọwọ́ tún lè tẹ àwọn agbésùnmọ̀mí akẹgbẹ́ rẹ̀ nínú igbó. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn léde lórí ìgbésẹ̀ ọkùnrin náà láti jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ológun. Iléeṣẹ́ ọmọ ogun ni àwọn kò ní sinmi nínú àfojúsùn láì rẹ́yìn ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.